lágbára lè dùn mọ́rí ìhùnkún ìyá sí ẹ́ wẹ́ẹ̀lẹ̀ kú èhùnkún lójú ẹ torí òkè àbọ̀bá ẹ bòkè òkúta ìkókókó ohun ara òkúta dẹ̀lé sórí àdá ìwé ìròyìn tẹ̀kúrọ̀ kú mọ́ ní èhùnkún náà ju àdá lágbára yàn méèdì wọ̀nyí yìí èhùnkún lójú ẹ wẹ́ẹ̀lẹ̀ kú kankan mi èhùnkún ìyá sẹ́ ẹ̀ lè kú. àwa ẹ ṣe kẹ dára dúrí ó yẹ yín bàbá mi ọlọ́run bọ́ọ̀sì dúró lè ń gbòòrò náà ẹ ṣe kí akẹjẹ́ káwọn owó ṣe ń lọ ká bọ́ sí gbòòrò ká ṣe ayé rúra ikú ò ní pa yín bàbá mi. eré ìpè ikú sọ́sọ́ mélòó kú mélòó ṣé wọ́n sọ fún bọ́ọ̀ fẹ́ kú ni ẹ wá àgbo wà nílé o. lára gbé wá lára mú kọ̀ọ̀pù yìí lágbá gbó wá mi lágbó wá lágbé mi díẹ̀ nẹ̀ gbogbo ti mú àgbo yìí wọ́n mọ̀ lẹ́sùrù ẹ̀ mọ̀ ń kóyá sí ẹ́ lẹ́sùrù náà lẹ́sùrù o mọ́ lẹ́sùrù ìbàjú ní ọ̀ lẹ́sùrù Akerekoro lẹ́sùrù bámi nàgbó ni wá jẹ́ mọ́dí pọ́ ti mọ́ bẹ̀tà rà á já kí àyàn ẹ̀ nǹkan rẹ̀ tó ti ẹ́ mọ́ bámi bẹ̀ Akerekoro ìbàjú àgbà mi ọ̀ junior lọ́dọ̀ ìbàjú mi ọ̀ táwọn ọmọ mi ìbàjú mi ọ̀ ìbàjú mi ọ̀ junior bá mi pàtó ìbàjú mi ọ̀ gòjì mi èmi mà ní ìmọ̀ yàrá junior lọ́dọ̀ bá mi lọ bá mi lọ bá mi lọ bá mi lọ ìbàjú mi ọ̀ ọlọ́dọ̀ mi àgbà mi ìbàjú gòjì mi náà làjú junior bá mi lọ mọ̀ kú ọ́ ìbàjú mi ọ̀ junior bá mi lọ mọ̀ kú ọ́ ìbàjú mi ọ̀. dúró ń bẹ̀. ibo ló rò kó ń lọ náà. àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n níbí láò bá ṣe gbé èèyàn máa ń gbé lálà ẹ̀yin lẹ sọ pé kí n jayé mo lè ń jayé ìgbébẹ̀ yìí ò dáa tó kí n máa padà bọ̀ níbi tẹ́ ti fún mi láyé jẹ. ọjọ́ rẹ ò tí ì pé ṣó orí egbògi olóró tó ń fà kò ṣiṣẹ́ gidi lágọ̀ọ́ ara rẹ. màmí ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ egbògi kí ni òṣìṣẹ́ kankan lára mi inspiration ńlá nìyẹn bá ti gbà sórí báyọ̀ ọpọlọ mi máa ń ṣẹ́ẹ̀tì àwọn ọmọ mi kò lè sọ pé ká má fàágbò. a wà dá o padà báyìí a ó fún ọ ní àyè kan sí ó lọ sọ fún gbogbo àwọn tó kù pé egbògi olóró ọ̀dà alágbó ara ṣó ti yọ a wà dá o padà sáàyè rẹ ó wà padà sóde ayé máa lọ. máa lọ. Ìbàjẹ́ ni ìjọba mi lọ bá ẹgbẹ́. Ìbàjẹ́ ni ẹgbẹ́ mi kà máa ń pè dín náà. Àtàlẹ́ mi ọ̀. Ìbàjẹ́ ni ọ̀. Ìbàjẹ́ ni ọ̀. Sáájà mi kẹ́ bàjẹ́ ni ọ̀. Junior, ọmọ mi wọ. Àtàwọn ọmọ mi wọ. Ìbàjẹ́ ni ọ̀. Dájú. Abasi, ó ti já. Junior, ọmọ mi wọ. Ọmọ mi gbé. Junior, ọgbọ̀n mi máa ń hàn dáadáa. ẹlẹgbọn àgbà a kì í gbọ́ kó ọkọ bẹ́ẹ̀ la kì í gbọ́ kó àdá o gbogbo aṣọ ń gbó aṣọ kan kì í kú ẹnìkan ìbọkùnrin yẹn lórí ìtẹ́ kẹ gbéra sọ ẹpẹ̀lẹ́. Àlàyé jẹ́ ká rẹ̀ ìyá kò jẹ́ ká máa lọ lé o. Náà ṣe fún wọn lábẹ́rẹ́ wọn ó ti fún wọn lábẹ́rẹ́ wọn oògùn wọn ni wọ́n ní kí wọ́n fún wọn kí lè wo bóyá omi yẹn ti tán kí lè chíǹjẹ. Tó bá ti tẹ má fẹ́ chíǹjẹ ọ̀rẹ́ ti ní pẹ̀lẹ́ sà. ẹpẹ̀lẹ́ àǹtí nọ́ọ̀sì. Ẹ ṣe ẹ kò tọ́jú.
Thank you, madam. Mr. Akere, ó dẹ̀ ní advice mi ọkùnrin ìbánújẹ́ ṣe rí igbó tó lẹ́nu yìí kò sí nǹkan tó ń fà fún ara ó kò ń bàbá ara ń jẹ lọ fọ́ngáàsì ní ló ń bàjẹ́ ṣẹ̀gbọ́n máa advice mi kẹ́ máa mú tẹ bá ti ń kúrò ní bíbá ẹ má padà sí ìdí ẹ̀rọ ẹ má mú mọ́ advice máa fún yín yẹn torí tẹ bá ní ẹ lọ mú lásán ṣẹyẹ lè tán sì gbé yín wá ṣe ń bíbá kékeré ni ṣẹgbọ́ advice máa fún yín ni pé ẹ má mú mọ́ ṣẹgbọ́ sà ẹ fẹ̀lẹ́ ẹ kú tọ́jú sà ẹ kú jókòó sà náà ẹ kú jókòó ẹ kú tọ́jú sà ẹ wọ́n wọ́n lára. ẹlẹgbàgbà ewu náà kí pa òdì àwòdì òkú ewu sọrí ẹlẹgbàgbà ààyè ìbílẹ̀ lọ gbírí báyìí lológo jí a kì í bọ́kùnrin rẹ lórí ìtẹ́ ẹ pẹ̀lẹ́ mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká gbé yẹ̀ wò ìdáhùn bó ṣe máa rí lára ṣá ọmọbìnrin nọ́ọ̀sì yẹn tó tọ́jú bàbá lọ hospital ó sọ àwọn ọ̀rọ̀ kan ọwọ́ tó sọ̀rọ̀ ẹ báyìí mo fẹ́ fọ́ etí ẹ̀ ni wọ́n tó wá wò pé ọ̀rọ̀ dẹ̀ wà ń bẹ̀ o ó yẹ ká gbé yẹ̀ o káwa náà ṣe kí ni ká jáwọ́ ń bẹ̀ ká má mú kí ni yẹn mọ́ èyí mi ò fẹ́ kó ẹ̀gbọ́n sìn mi ò fẹ́ kó ẹlẹ́gbọ̀n rárá àbí kí lẹ rí sí ẹlẹ́gbọ̀n. dọ́kí olóye. àbá o. actually lọ́rí ẹlẹ́gbọ̀n àgbà ẹ tó máa yà mí yagbó ní ya gbìyànjú gan. ó sọ fún mi pé tí n bá ṣe fẹ́ live long láti fi kíní yẹn lẹ̀ ìgbà tí mi dẹ̀ wá wò kí má parọ́ kí má jáde ráfà wàá fẹ́ tì mí gan. dọ́kí olóye. bá àgbà. rí gbẹ̀yìn olójú ẹ̀mí ni mo rí ìrìn àjò gan bí mi ṣe wà bẹ́ẹ̀ yẹn. gbogbo nǹkan tó ju ọdẹ bá rí ní gbogbo ló máa sọ tó bá délé. nǹkan tó sọ fún mi bẹ́ẹ̀ yẹn náà ni pé igi funfun ajísùnkún náà wọ́n ní tí n bá lè relax kí n máa mọ̀ we touch me somehow. dókítà yẹn náà wá sọ̀rọ̀ bí wòlíì láti sọ pé kí n máa mú mọ́ èèyàn mérí wò. àdẹ́gbàgbà. kan tó yé mi ni pé èèyàn tó ru epo tàbí ru omi nìkan kọ́ náà sọ fún pé díẹ̀díẹ̀ sọ pẹ̀lẹ́ tó wà lọ́wọ́ nǹkan tá à ń jẹ tí ò ṣara wa lóore ti lọ́ àfẹ́ ti lọ́ǹgì mi bí mi ṣe mí báyìí mímí ni ò dókè o mi ń ṣagídí ni o ọmọkùnrin ni mi fi ń gbé o ìfẹ́ jẹ́ kẹ́ bara jẹ́ jù ni o so better and again àwọn ìjọba gan máa ń sọ̀rọ̀ wọ́n á ní say no to drug abuse. Yúndẹ̀ wọ́n á gbọ́ rédíò náà kọ̀ọ̀kan wọ́n á polówó sìgá tó ń bẹ̀ máa sọ láńgbèjì kan smokers are liable to die young. mo fẹ́ kún kékeré o mo fẹ́ jayé mi o rábà ló dúró lórí rùmùrùmù yìí o ìfẹ́ kẹ́ni kókó bá mi tẹ́ṣẹ́ mo fẹ́ jayé mi. ẹlẹ́gbàgbà ẹlẹ́gbàgbà. dọ́kí olóye. àtẹ̀ṣẹ́ lọ àbá mi kò sí kú lójú àbá mi. so gẹ́gẹ́ bí dókítà ṣe sọ mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí in fact mo kó gbogbo ara mi bọ̀ kàsinmi ká má mú kọ́kọ́ mọ́. a máa ṣayé lókù bàbá sọ̀rọ̀. lábọ́dé. ní ọ̀ràn kan báyìí ìbà junior òye ẹ̀ tó mọ gbó ẹ̀ tó fa nǹkan mọ́. lọ́rọ̀ kan say no to drug yà rí oògùn ẹ̀ báyìí ni. lọ́wọ́ kan say no to drug àti change ẹ̀. àdúpẹ́ náà lè dì máa. wọ́n á gbọ́ junior
I say no to drug. Wọ́n àgbọ́. Well, I don't hear you. Wọ́n àgbọ́ tó. Ẹjọ́ òdùn mi mo ti gbọ́. Tó bá wọ́jọ́ ní. Mo bá wọ́jọ́ ní. Rafa, Malaude.